ọlọ́run ò ṣe lẹ́ni tí wọ́n mọ fi kúlú wà láàrin ránṣẹ́ sílé ní ọlọ́run bá ti bá yín tó ọlọ́run má padà tó lódì fún yín. À ń fi kí ayé kí gbogbo àwọn bàbá tí wọ́n ń bẹ lọ́sàlẹ̀ tí wọ́n jẹ́ bàbá ọlọ́mọ àgbà bákan náà ọlọ́mọ sàjà mi pẹ́ ọlọ́mọ àṣẹlẹ̀ níjókòó ẹ̀yọ̀ kan tó kù tẹ̀ máa jókòó náà ayé fún ọlọ́run bá kí àwọn ẹni ọlọ́run. À ń fi kíkí kí àwọn àlàájá wa ìyá wa àgbà ìyá wa Àṣàní lẹ́yìn tó já sí pé ìjókòó wọn bí wọ́n ti wojú àwọn bàbá wa yìí wọ́n máa rántí jọ́ tí wọ́n jọ ń pàdé ní áàjì tí wọ́n jọ ń ṣe làbáyíká Allahumma làbáyík. lẹ́yìn tó já sí pé bàbá wọn jókòó bàbá áàjì tí bàbá ti lọ kò ń sọ̀rọ̀ 25 nínú ayé yìí kẹ́lómiṣẹ́ ń dájọ́ owó áàjì. láìpẹ́lọ́kọ́lá ẹ̀yin náà kọ́ ọlọ́run ló kọ́ lọ́sùn yín sà gbogbo ètò kù tẹ́lẹ̀ lórí àlàyé ọlọ́mọdé finira ló sà ọlọ́npàwọn èèyàn kó àmì wá sáyè yìí dáadáa. mo fi kíkí ìyá wa àgbà mo fi ń kí àwọn bàbá wa mo fi bàbá wa mo fi ń kí àwọn màmá wa pé ọlọ́run tó ti so yín pọ̀ látọ̀hún tájọ ṣe dáadáa tẹ́ fi pàdé ilẹ̀ mímọ́ tó wà láàrin ìdè nìyí ọlọ́mọ tú àrin yín láéláé ọlọ́lùbáríkà àwọn ẹni ọlọ́run. mo wá fi kíkí àwọn màmá mo fi kí gbogbo àwọn obìnrin lọ ọlọ́mọ sàjáre wa pẹ́. mo wá kí ọmọ àlùbáríkà lẹ́yìn tó já sí pé gbogbo ìjókòó yìí kò sí tóbi tó ṣe wá torí ọmọ àlùbáríkà ni Habibullahi olóríkọ bàbá wa àgbà nílùú Agége gbogbo ẹni tí wọ́n bá sọ lábìbù tó bá ya tiẹ̀ lọ́tọ̀ àfi kí wọ́n mójútó òkìkí ọlá bọ́lọ́run ti bẹ́ẹ̀ tó yìí ọlọ́mọ tó lódì fún ẹ àwọn èèyàn yá mi ṣe fún dáadáa. ó dá ìwọ tó bá fẹ́ kọ́ ọlọ́run ṣe ọmọ ẹ lókìkí ọlá bíi Habibullahi túnṣe ámínà lẹ́ẹ̀kan náà ẹtúṣe ámínà lẹ́ẹ̀kan sí ẹtúṣe ámínà lẹ́ẹ̀kan sí àwọn ìṣúra ní àlùwà ìbátan sọmínà àwòkọ́ọ̀tì níta fẹ́ ṣé pàjáwìrì kò tá a nílọ à ń fi kíkí àfáwà Habibullahi bàbá ọlọ́mọ tuntun a fi ń kí ìyàwó rẹ̀ náà ọlọ́run mọ́ dà ní yín láéláé ọlọ́run bá ní kí àwọn ẹni ọlọ́run bàbá òkè mẹ́sà àsìkò gbogbo tá a lò ń bíbà yìí gbogbo tá a lò ní bíbà ilé ní láàrin wákàtí kan tàbí kó má tó bẹ́ẹ̀ torí bàbá ní tí wọ́n fẹ́ràn púpọ̀ kò yí sí kíyàn tó jẹ ìmọ̀mù sẹ́ńtà mọ̀sánmọ́lé ní tí wọ́n sì fẹ́ràn pọ̀ kọjá kí wọ́n wá jókòó sóde olédè kan kọ́ wá láwọn lo wákàtí méjì mẹ́ta bàbá padà sí ibú tí máa ń dé bá fà tí wọ́n máa jókòó sóde olóde wákàtí méjì mẹ́ta mẹ́rin tí wọ́n máa mójútó gbogbo ẹ̀ òun náà ní mójútó wo àwo òun náà ní mójútó sẹ̀mó òun ní mójútó gbà padà sí ibú bẹ́ẹ̀ ọlọ́mọdé òde bá yín sàn ọlọ́lùbáríkà àwọn ẹni ọlọ́run ọlọ́lùbáríkà àwọn ẹni ọlọ́run gbogbo wa dìde fọ́lọ́ lẹ́ẹ̀kan náà á ṣàdúrà bẹ̀rẹ̀ nídùú wa olè márìkà kí gbogbo wa dìde fọ́lọ́ ẹni tí ò bá ju ọlọ́run lọ kó dìde fọ́lọ́. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Allahu akbar Allahu akbar Allahu akbar la سبحان الله بكرة وأصيلا لا إله إلا الله وحده أنجز وحده ونصر عبده وعز جنده وعزم العذاب وحده لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى أصحاب سيدنا محمد وعلى أصحاب سيدنا محمد وعلى أزواج سيدنا محمد وعلى ذريات سيدنا محمد وسلم تسليما كثيرا